الدعوة النبوية الدعوة النبوية ندعو إلى الله بالكتاب والسنة. النبي صلى الله عليه وسلم sọ wípé الدال على الخير كفاعله. ẹni tó bá tọ́ka àwọn èèyàn síbi dáadáa ẹlẹ́gbẹ́ pé òun náà ṣe dáadáa yẹn ni. mo wo program Oníkùránì kan ó dà pàánà ló ṣe program yẹn and I watched the program this morning tí n bá ṣe mistake. Oníkùránì wá ń sọ bẹ́ẹ̀ wípé mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú jẹ́tújẹ́tù lálẹ́. Oníkùránì wá ń sọ bẹ́ẹ̀ wípé kò mí kí n block ẹnìkankan, ó kàn jẹ́ pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn tábà fẹ́ block wọn náà wọ́n mọ́ kó bá wọn míì láti jẹ́ pé kán mọ́ dá wọn lóhùn, so wọ́n mọ́ fi waste àsìkò ẹlòmíì ni. So Oníkùránì wá ń sọ ọ̀rọ̀ kan wípé ẹnìkan wá pè wọlé, Málàmù ní báwí, Málàmù ló pè mí wọlé ńgbà yẹn o. Ó lẹ́ bóyá sọ pé ẹnìkan tó rírì ó pé kan àbò múgọ̀ kan ó sàsọ wá kan lẹ́ni wá pè wọlé wá ní àwọn ò tí rí Islamic program téèyàn 2005 ń wó rí. Ó ló ti wá òun ló wá jẹ́ kó yóò pé àṣérò òun lẹ̀ ń wá. Oníkùránì, to be sincere with you, to be sincere with you láì ní dènà pẹ̀lú. Sórí kérò pọ̀ òun kọ́ la fi mọ òdodo. Wọ́n gbọ́ mi o. Oníkùránì, kérò pọ̀ òun kọ́ la fi mọ òdodo pé ó dàpọ̀ òdodo làwọn eléyìí ń ṣe. Ní ìsìnkú ṣe mọ́lídì nàbí yẹn térò wa máa pọ̀. Mo rí tí wọ́n sọ pé wọ́n ṣe ń ja mọ́lídì nàbí ìlógun tó àwọn èrò tó ń pọ̀ ń bẹ́ẹ̀ ni irọ́. Kérò pọ̀ òun kọ́ la fi ṣe kí ni, òun kọ́ la fi ń dìtámì wípé òdodo lọ̀rọ̀ yìí rárá. Ṣùgbọ́n sóòrẹ́ tí bá ń sọ òdodo kò sáburú nù kó fẹ́ kérò pọ̀. Kérò pọ̀ kọ́ la fi ń dìtámì òdodo. Ṣùgbọ́n tó bá ń sọ òdodo térò bá pọ̀ níbi òdodo tí ń sọ, inú rí ó tún máa dùn ní pé Ọlọ́run mo dúpẹ́ táwọn èèyàn ṣe ń gbọ́ òdodo tí mò ń sọ. Sórí téèyàn 1000 2000 even èèyàn ẹyọ kan tó bá ń wò, ìdùnnú ẹni tí ń ṣe prógrámù nípa àwọn èèyàn ń wò. Ẹ jẹ́ ká wà reality, lè jẹ́ ká wà sincere pẹ̀lú ra wa. Ẹ mọ̀ dọ́gbọ́n pé so kérò pọ̀ gangan ni nǹkan tí wọ́n fẹ́. Yes, a fẹ́ kérò pọ̀ kan mọ̀ wò. Ṣùgbọ́n bérò ṣe pọ̀ tí wọ́n ń wò yẹn kò sọ pé káwò rí ìrìn wípé bóyá Ọlọ́run ti wá gbàṣẹ wa. Ṣùgbọ́n ó wùwà káwọn tí wọ́n pọ̀ kí wọ́n wo ń tà ń ṣe. Téèyàn bá ti ń sọ òdodo tó mọ̀ pé òdodo lòun ń sọ, ìmọ̀ bẹ́ẹ̀ lọ́n kérò pọ̀ bẹ́ẹ̀ náà ni. Ìwọ gan tó ń sọ àwọn nǹkan tó sọ, àwọn sọ pé ẹ bá wa tẹ like, love and share bí káwọn èèyàn kó pọ̀ kan lè bá wó ni. Téèyàn bá wá pọ̀ tí ẹjọ́ bá wá share mo ṣe sọ, téèyàn bá wá pọ̀ tí wọ́n bá wá ń wò kò sáburú nù kí Málàmù ṣe pè wọlé tínú wọ́n dùn pé àwọn èèyàn pọ̀ tán ń wò tó báyìí. Ìyẹn ò túmọ̀ sí wípé èrò là ń wá. Ẹni tó bá kanlẹ̀ tí mọ̀ pé òun sọ ọ̀rọ̀ náà tó sì gbà pé òdodo lòun sọ, ìmọ̀ fẹ́ kérò pọ̀ tí wọ́n gbọ́ náà ni. Torí báwọn èèyàn bá ṣe pọ̀ tí wọ́n gbọ́ tó tán sì mú ṣiṣẹ́, òun náà ni ládàá ẹni tó sọ, òun náà ni yóò ṣe tó. Reality nìyẹn. Ibi tá a ti mọ̀ sọ wípé níbẹ̀ lọ́n kérò pọ̀, òun ni ibi tá a bá ti mọ̀ wípé kíní yóò ṣe kíní o, kò lẹ́rìí. Ṣùgbọ́n má sì gbọ́ yé o, ní sọ wípé térò bá ti pọ̀ òun ló ń túmọ̀ sí wípé òdodo nìyẹn rárá. Kérò pọ̀ bí kan ajẹ́pọ̀ òdodo náà sọ rárá. Ṣùgbọ́n kò súntàn láyé tí ó mọ̀ sòdodo tí ó nífẹ̀ẹ́ káwọn tí ó wà gbọ́ lẹ́nu òun pọ̀. Hátà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Hátà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó rí nígbà tí Nábì sallallahu alayhi wa sallam tó wà lójú ogun tó wá fẹ́ bẹ Ọlọ́run bá. Ó ní wọ Ọlọ́run, wọ́n jà àwọn kèfèrí ó borí wa. Tí wọ́n bá lọ padúrò àwọn èèyàn yìí, ó lè mọ́ sáwọn tí ó jọ́sìn fún ọmọ lórílẹ̀. Ìwọ Ọlọ́run ọba, wọ́n jà àwọn kèfèrí ó borí wa. Ànábì sọ wípé tazawwajul waduda liwaluda
tẹ́ bá fẹ́ fẹ́yàwó tazawwaju liwaduda liwaluda ẹ fẹ́ ìyàwó ilé ìtẹ́jọ nífẹ̀ẹ́ ara yín tó sì lè bímọ dáadáa fa inni mukathiru bikum umama yawmal qiyamah fa inni mukathiru bikum umama yawmal qiyamah máa fi pípọ̀ yín máa fi yangàn níjọ́ gbèǹde al-qiyamah awo kì í fọ́n mi ò kì í fọ́n mo láì kéèyàn wà natural mo láì kó mọ́ mọ́ lo fake life mo rò kóyé ń gbé kérò pọ̀ kí wọ́n ṣe kinní kan nǹkan kan irọ́ kérò pọ̀ yẹn kọ́ ló jọ àwa lójú ṣùgbọ́n tá a bá ń sọ òdodo náà á bẹ̀ lọ́n káwọn tó pọ̀ kí wọ́n gbọ́ ṣùgbọ́n èrò tó pọ̀ yẹn wà níjọ́ alójú pé pẹ̀lú èrò bẹ́ẹ̀rẹ̀ ò ṣe pọ̀ yìí o ajẹ́pọ̀lọ́ ti gbaṣẹ́ wa àní sọ́bà ṣùgbọ́n kérò pọ̀ yóò dùn mọ́ wá nù pé ìwọ náà bá àwọn èèyàn ló pọ̀ tó ń wo kíní yìí ìyẹn ni wípé òdodo tá à ń pass across ó ń débi tó pọ̀ inú wo dùn sí i bọ̀ kìí ṣe páwọn fi yẹn gan pé pẹ̀lú bẹ́ẹ̀rẹ̀ ò ṣe pọ̀ tó ẹ̀kọ́ fáàmù ni ọlọ́run ti gbaṣẹ́ wa rárá ìyẹn là ní ṣe kò sọ̀rọ̀ tẹ́ sọ tí kò lẹ́rìí kò sọ̀rọ̀ tẹ́ sọ tí kò ṣe kí ni o tí kò ní lẹ́rìí ṣùgbọ́n mo tún sọ tẹ́rò bá pọ̀ níbi nǹkan kò túmọ̀ sí pé àjẹpọ̀ dòdò ni yín tá a fi sọ pé dòdò ni wípé so bẹ́ẹ̀sì lórí alikitaabu wa sunna alikitaabu wa sunna sọ̀rọ̀ yẹn bó dòdò ọlọ́run wí àtànábì wí mu lọ tó bá wá jẹ́ wípé ọ̀rọ̀ yẹn wá bọ́lọ̀ ń wí àtànábì wí mu lọ ẹni tí ń sọ gangan fẹ́ káwọn tó fẹ́ wá wò ó kí wọ́n pọ̀ ṣùgbọ́n kìí ṣe pé ó fẹ́ kán pọ̀ láti fi yan gan kìí ṣe pé ó fẹ́ gbowó ń bẹ̀ kìí ṣe pé ó fẹ́ gba nǹkan kan ń bẹ̀ ṣùgbọ́n mọ̀ pé báwọn èèyàn bá ṣe pọ̀ tó tí wọ́n gbọ́n tóun sọ bẹ́ẹ̀ náà ni ládò òun ṣe pọ̀ tó kó sáà jẹ́ pé ó mọ̀ pé òdodo lòun sọ so kò sábúrú nu kéèyàn sọ wípé kíní kan nǹkan kan ṣé báwọn èèyàn ṣe wá pọ̀ yìí ṣé kìí ṣe pé túmọ̀ rẹ̀ ni wípé inú wa wá dùn sí bẹ́ẹ̀rù ṣe ń pọ̀ mọ̀jẹ̀ ń tọ́ o inú wa dùn sí bẹ́ẹ̀rù ṣe ń pọ̀ o wàláhì mọ̀jẹ̀ ń tọ́ inú wa dùn sí bẹ́ẹ̀rù ṣe ń pọ̀ wàláhì tàlọ́ ìsúnmọ́ billah alladhi la ilaha illa huwa èmi personally inú mi máa dùn sí tí n bá rí pé àwọn tó ń wo kíní yìí ń pọ̀ màá mọ bẹ́ẹ̀ pé wọ́n lọ́n bẹ́ẹ̀rù ṣe pọ̀ yìí mo mọ̀ pé kò sọ pé bóyá o ti gba ń tà ń ṣe tó wá gbà lọ́wọ́ wa kò sóńtàn láyé tí ó gbégbá wá sí kalẹ̀ àbí tí ó mọ sọ̀rọ̀ tí ò ní fẹ́ káwọn tí ó gbọ́ nǹkan pọ̀ ọ̀rọ̀ yẹn ó clear ọ̀tọ̀ ni pé rò pọ̀ ọ̀tọ̀ wá ní pé kí n wá bẹ́ẹ̀ náà pé wọ́n lọ́n mo mọ̀ pé rò tó pọ̀ yìí kò sọ pé ó gbaṣẹ́ lọ́wọ́ mi o ọlọ́run wá ń bí ọ ni bí rò sí wá pọ̀ tó yìí jẹ́ kó wúlò fún wọn kó sì gbá ìjọsìn fún mi kò jù bá ń lọ náà kò jù bá ń lọ o máa dúró àwọn tó ń jagun lásìkò tó fẹ́ jagun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n pọ̀ àwọn tó fẹ́ jagun tó wà lẹ́yìn ànábì wọn ju 313 lọ tí n bá ṣe mistake ṣùgbọ́n báwọn yẹn ṣe pọ̀ tó orí aburú náà wà àwọn tó tẹ̀lé ànábì wọn pọ̀ ṣùgbọ́n orí yín tán wà orí dáadáa ni mo ṣe wá wà lórí dáadáa yẹn tó àwọn náà lọ́lọ́run tó fi borí tán dẹ̀ tún jẹ́ kékeré ìgbà tó sì tún yá wọ́n tún padà pọ̀ ànábì gan fẹ́ kán pọ̀ ní so kò sábúrú nu páwọn tí ń wo èèyàn ó pọ̀ inú èèyàn wá lóko Ọlọ́run mo dúpẹ́ táwọn tó ṣe kí ni o tí wọ́n ń wo prógráàmù yìí wọ́n pọ̀ wà á dúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n ní sọ pé béèyàn ṣe pọ̀ tó yìí ìtumọ̀ ẹ̀ ni wípé Ọlọ́run ti gbaṣẹ́ mi bákan náà èèyàn ní máa wo wípé káwọn èèyàn pọ̀ kí n lè fa fi bú sí pé àwọn làwọn èèyàn ń wo prógráàmù wa àwọn èèyàn pọ̀ bàjẹ́ lórí prógráàmù tiwa o kò sọ pé Ọlọ́run ti gbaṣẹ́ rẹ̀ èyí fi dùn rẹ̀ sọ pé tí bá dé lecture báyìí èèyàn 3000 máa sùn lọ ni èèyàn 4000 5000 wọ́n máa wo tí mo bá ń sọ ni tí bá parí báyìí èèyàn 50k máa ti wò ó èèyàn ní mo fi boost bá torí pé bọ́n ṣe pọ̀ tó náà tó bá jẹ́ wípé irọ́ ló bá ń pa fún wọn bẹ́ẹ̀ náà lẹ̀sẹ̀ rí ó ṣe pọ̀ tó kákó bá ń ṣì wọ́n lọ́nà ni bẹ́ẹ̀ náà lẹ̀sẹ̀ rí ó ṣe pọ̀ tó so ní Quran èrò pọ̀ yẹn kò ní ìtumọ̀ kankan èmi ò sì kí n fi yan gàn ṣùgbọ́n nù mí máa dùn pé àwọn èèyàn pọ̀ tán ń wò ó kọ́lọ́n wájú lè wúlò fún wọn kọ́lọ́n wá gbà á níjọsìn fún mi náà mo rò pé ìyẹn ti clear báyẹn oní Quran ṣé ìyẹn ti clear so that is just me màá kàn rọra explain ni kò yí ẹ ní bó ṣe sọ ti àwọn ìyá lọ́jà nu mo lè rí pé òye ẹ mo lè rọra ṣàlàyé fún ẹ so dáadáa ló fi ta àwọn ìyá lọ́jà yẹn gan bí we created a group àwọn èèyàn ń dá sí bíbá yìí àwọn èèyàn ń dá sínú group yẹn we have realized more than
600,000 naira náà táwọn padà lọ ṣí ẹ̀ lọ́jà tó bá yá mo rò pé ó yé Oníkùránì ìyẹn number 1. So ẹ mọ̀ jẹ́ máa fi bóyá torí pé rò ń pọ̀ kíní kankan inú wa ń dùn pé rò ń pọ̀ inú wa ń dùn ṣùgbọ́n àsọ pé bèrò ṣe pọ̀ yóò túmọ̀ sí pọ́lọ̀ ti gbàṣẹ wa àmọ́ bẹ́ẹ̀ ni a sì ní sọ pé tẹ́rọ bá pọ̀ lọ́dọ̀ rẹ̀ tó náà sì ń sòdodo wípé bóyá àwa dáa jùlọ àní sọ bẹ́ẹ̀ tó ti yé wa ìyẹn number 1. Number 2 ní ọ̀rọ̀ tó Oníkùránì sọ number 2 nínú ọ̀rọ̀ tí Oníkùránì tó sọ tí mo tún fẹ́ sáré sọ̀rọ̀ lé lórí ó ní wípé tẹ̀gbọ́n kan àṣẹ̀ǹpọ̀ rẹ̀ mi ni Oníkùránì tẹ́ rí yẹn dó tọ́pìkì tí ò sí ń bí ṣùgbọ́n ẹ jẹ́ n sáré sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó sọ náà tẹ̀gbọ́n kan àṣẹ̀ǹpọ̀ rẹ̀ mi ni and I hate nobody àfẹ́ntí bá ti mọ̀ pé ó ń takọ́ lọ́wọ́ wí àtànábì wí lọ tẹ́rọ Oníkùránì ó mọ̀ ọ̀rọ̀ sọ níwọ̀n bá tiẹ̀ bí wọ́n tọ́ kó mọ̀ sí ó mọ̀ ọ̀rọ̀ sọ ní ó mọ̀ ọ̀rọ̀ sọ ní kí ni o níwọ̀n bá tiẹ̀ ṣùgbọ́n lìsánù rẹ̀ yẹn irọ́ òun ló kún bẹ́ẹ̀ Oníkùránì ti lè pa irọ́ jù ẹ má jẹ́ sọ pé irọ́ ẹ má jẹ́ sọ pé irọ́ ẹ má jẹ́ fẹ́ lo irọ́ àìkí ń sọ òdodo àìkí ń fẹ́ dúró sí ibi tó yẹ kéèyàn ò dúró sí ó wà fún Oníkùránì jíjó jẹ́ wípé àbòsí ti ṣe ó wà fún Oníkùránì má púfù ẹ fún Oníkùránì nínú prógrámù rẹ̀ ó ń púfù wípé ṣebí mùdírù Al-Markaz wọn ò dákọ̀ ẹnì kankan níbi ọ̀rọ̀ wọn tí wọ́n sọ ní Ìlọrin yes you are right yes you are right wọn ò dákọ̀ ẹnì kankan ṣùgbọ́n gbogbo ayé pátá ló mọ̀ wípé Malam Yusuf Adépọ̀jù ni wọ́n bá wí wá jẹ́ ká agree pẹ̀lú rẹ̀ páwọn kan náà bá wípé wọn ò sá dákọ̀ ẹnì kankan ó wá mú àyà kan wá wípé ya ayyuhal ladhina amanu ijtanibu kathiran minadh-dhann ẹ jìnnà sí mímọ̀ dábàá Oníkùránì where were you mo mọ̀ pé ò ti kù nígbà yẹn nígbà tí mùdírù Al-Markaz sọ wípé èmi ò ṣàdúà f'Adépọ̀jù o torí ipá ìmọ̀ kan pọ̀ lára rẹ̀ ó ń sọ̀rọ̀ nípa Sahihul Bukhari tí mùdírù fi rinlẹ̀ ń bẹ̀ wípé bóyá àwọn ni Malam Yusuf Adépọ̀jù ń bá wí nígbà tó ń sọ̀rọ̀ nípa Sahih Bukhari same thing tí Yasalunaka náà tó náà sọ same thing tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n sọ wípé Malamu mùdírù ni wọ́n ń bá wí whereas Malamu ò sọ báyìí jáde lẹ́nu wọn wípé mùdírù làwọn ń bá wí wọ́n sọ bẹ́ẹ̀ kò jáde lẹ́nu wọn báyìí kí mùdírù tó àtàkì wọn káwọn Yasalunaka tó àtàkì wọn where were you then why tó kó ti ráyà tó kó ti why tó sọ wípé ẹ jìnnà sí mímọ̀ dábàá ẹ jìnnà sí mímọ̀ dábàá kó sọ bá náà fún mùdírù Al-Markaz kó sọ wá fún gbogbo àwọn èèyàn tó ń kọ́mẹ́ntì gbà pé àwọn ni Malamu ń bá wí where were you ìtẹ́mi ò láìkì tó wọ́n ṣe nìyẹn o mọ́ láwọn nǹkan tó lè fi sọ̀rọ̀ gbà mí but wá ti gbàgbé pé àbòsí kan ti sáwájú tó ṣe wípé ó máa fẹ́ knock ọ̀rọ̀ tó sọ yẹn ó máa knock it out kápò onídéédé bá ní ọ́ tó bá fẹ́ sọ ọ̀rọ̀ yẹn a máa gbà á pé mùdírù dákọ̀ Malamu lóòótọ́ ṣùgbọ́n àkàn lè púfù pé àwọn ni Malamu ni mùdírù ń bá wí lọ́nà o ọ̀nà yẹn ni wípé àwọn yìí gan mọ̀ wípé Malamu ni wọ́n bá if àwọn Markaz mi gan kọ post rẹ̀ wípé mùdírù nígbà tí wọ́n fi ń blast Malamu bí Malamu ṣe ń wò ló fi jẹ́ wípé ẹ máa wá share program nítorí tọ́lọ́run ẹ máa wá sí kí ni o ẹ máa wá share program yìí nítorí tọ́lọ́run ló fi jẹ́ wípé in tó mọ́ fọ́nì sí mi òun ni wípé ó ní TV sọ́nù kan TV yẹn ló fọ́nì jù tí wọ́n ṣe àwọn ọ̀rọ̀ yín ohun yìí kan náà ló ṣe ẹ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni wá sí kò sẹ́ni tí ò lè tabá ohun yìí kan náà ló ṣe ẹ wípé mùdírù Malamu náà ń bá wí ohun yìí kan náà ló tún ṣe ẹnìkan tó kọ átíkù wípé ẹ mọ̀ ṣe wá ẹ mọ̀ dábàá èwo gan ló fẹ́ ká mú ń bẹ́ ṣe rí ẹ mọ̀ joyè ẹni tó ṣe wípé ó fẹ́ sọ tí nǹkan bá sì ti dé ó fẹ́ kó òun lè rí lò ṣùgbọ́n tán bá lò fóun kó mọ́ gbà àwọn tó máa claim irú tẹ́ ń claim yẹn kò ní jẹ́rú ẹ̀yìn torí ẹ ti fọ́ sínú ẹ̀
in tó mọ́ bá mi lẹ́rù jù lọ́rọ̀ yín nìyẹn gbogbo nǹkan tẹ́ ẹ mọ́ sọ pátá lẹ ti sábà mọ́ fọ́ọ̀sì inú ẹ̀ èyàn wà ní ẹ̀yin ti wá fọ́ọ̀sì inú rẹ̀ tẹ́lẹ̀ wáì tó ṣe wípé in tẹ́ fọ́ọ̀sì inú rẹ̀ yìí ẹ tún wá ń ṣe same thing nírú kéèsì mùdírù lè mọ́ kaz ò ní lóru àyà ẹ̀ torí pé mùdírù ti fọ́ sírù nǹkan tó ń sọ tẹ́lẹ̀ ìwọ náà sì mọ̀ ò gbọ́ lárúbáwá dáadáa lábá sọ wípé albadiu azlam albadiu azlam ẹni tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan òun lalábòsí mùdírù ọkọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ tọ́kọ́ lẹ in tí ò ṣe ti málámù wọn málámù tí málámù sì bá wọn wí tí málámù ṣe kí ni o tí málámù bá wọn wí tí málámù bá wọn wí mo rò kóyé so ìyún ìmí another thing tó ní Kùránì ọ̀rẹ́ mi tó tún sọ ní wípé ẹwà mọ́ dọ́gbọ́n kóríkẹ́lẹ́ bá mọ́ fi gbowó lọ́wọ́ àwọn èèyàn nǹkan kan mo kàn sáré fẹ́ address àwọn kìíní ẹ̀ kéékèèké because mi ò ní power tó pọ̀ tó bá náà ó ní ẹwà mọ́ dọ́gbọ́n látara kẹ́lẹ́ bá rówó lọ́wọ́ àwọn èèyàn engine mọ́tò mi ó bàjẹ́ kìíní kan ó ṣẹlẹ̀ ó ń Quran èmi ò like àbòsí torí ẹ̀ lèmi ò kí fi ń ṣe you can remember vividly pé ìgbà tí mo ní accident odidi sọ báyìí fúnra lára rẹ̀ wípé mo mọ̀mọ́ wá mọ́tò yẹn lọ ní ugbó torí káwọn èèyàn lè bá ara mọ́tò mi fún mi ni so rántí bó ní ṣe mọ̀mọ́ fẹ́ lọ lásídẹ́ǹtì torí kẹ́lẹ́ tí wọ́n mọ̀mọ́ lọ fọ ara mi lásídẹ́ǹtì tó bá ti àfẹ́ ra mọ́tò mi náà fún mi ẹ̀mí wo ní fi wá lò ní mọ́tò tí mi gangan ẹsẹ̀ rà tí ò tí gbó ìgbà tí mo lásídẹ́ǹtì yẹn mo ti ẹsẹ̀ lo mọ́tò yẹn kò tí pé 5 months bó ṣe sọ́ngbà yẹn náà nìyẹn ó ní mo ní ẹ́ńjì mọ́ nítorí kó wò ní wípé ẹ mọ̀ sọ̀rọ̀ mọ́ out of context ṣùgbọ́n ẹ fẹ́ káyọ̀ mọ́ rí pé àwọn eléyìí wọ́n fi ń tọrọ owó ó yẹ kó o sọ wípé nǹkan tó gbé mi sọ̀rọ̀ yẹn àwọn yẹn sọ pé kí n fún Kùránì lẹ̀ jẹ́ kí n sáré address àwọn ọ̀rẹ́ ó dá kí n address ẹ̀ ó nídìí wípé nǹkan tó gbé mi sọ̀rọ̀ yẹn ni pé àwọn èèyàn bíi tí náà ń kọ́mẹ́ǹtì pé torí owó la fi ń ṣe mo wá sọ wọn pé rárá ká pé torí owó ni a ní àwọn nǹkan tá a lè fowó ṣe ó yẹ kí n bọ́ bí kí n sọ pé àmọ́tò mi sì wà lọ́kì láìpẹ́ yìí o ẹ bá mi kó owó tí màá fi ṣe kí ni o tí màá fi ṣe nítorí kí n wá sọ nìyẹn mọ́tò tó ṣe pé mo ti wá tún mọ́tò gangan sí fúnra lára mi látànà tán ti parí ẹ̀ ìgbà tí mo ń sọ nǹkan tí ń bá ṣe lọ lórí ẹ̀ n tó gbé mi débi ọ̀rọ̀ nìyẹn ò sọ yẹn nígbà tó gbé mi débẹ̀ òun ni àwọn tó ń sọ pé bóyá torí owó la fi wọ́n nínú òkú orókọ̀ kí ká náà nídìí wá ní ta lè fowó ṣe kí sí torí owó wáyé tó sọ wípé àwọn èèyàn sì fẹ́ ra mọ́tò fún mi mo ní mi ò fẹ́ wáyé tó sọ yín ó ń kóra ní ọ̀rẹ́ mi wáyé tó sọ yín ẹ̀yin gangan náà mọ̀ wípé àtorí owó àfi ṣe ẹ̀ẹ̀kan lè mọ́ sọ̀rọ̀ ni ẹ mọ̀ dáadáa pàtórí owó àfi ṣe tábà torí tábà fi ń ṣe yóò ti jù báyìí lọ ìwọ wa Abubakar radiyallahu ta'ala anhu Abubakar torí ẹ nígbàtí tó jẹ khalifa ó ń kúrò àmọ́ ṣe mistake kí wọ́n sọ pé mo wá gentle nígbàtí mo address ọ̀rọ̀ yẹn mo gentle gba ìmọ̀ nǹkan kò ṣẹlẹ̀ kìí ṣe bí kíní ó kàn lè rẹ̀ mí ní kápá kí mo sọ̀rọ̀ no torí ogbó lè sọ pé ààrẹ wá balẹ̀ bá jẹ́ nígbàtí ó ń sọ̀rọ̀ irọ́ o ìgbà míì wà èèyàn ìwà fẹ́ bẹ́ẹ̀ lómi wà rọra sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá kò yé ní tó ń gbogbo kan tó ń sọ kò yọ ni Abubakar radiyallahu ta'ala anhu nígbà tó jẹ khalifa Abubakar tó wá gbégbá pé òun fẹ́ mọ lọ síbi ọjà padà wọ́n wá ní Abubakar mọ́ lọ ó ní òun lọ ṣiṣẹ́ o wọ́n wá ní kó jókòó wọ́n máa fún lówó ní baitul mal wọ́n wá sí kí ni o wọ́n máa fún lówó ní baitul mal sórí tá à ń ṣe to be sincere wallahi mo fọ́nà bá búra sí tó bá jẹ́ pa bá ń gba owó ń bẹ̀ á jẹ́ haram wallahi tallahi summa billah á jẹ́ kí ni á jẹ́ haram ẹ̀yin ní ìsìn báyìí tẹ́ bá ṣe program yín gbogbo alẹ́ mọ́ account number síbẹ̀ gbogbo alẹ́ mọ́ ra data gbogbo alẹ́ mọ́ sí wálẹ̀ but ó lè gbọ́ kí n sọ láyé pé torí owó lẹ fi ń ṣe láyé
mi ò mà níyàn yín ní tí mo lè mọ àdírẹ́sì ni pé ní tẹ́ ṣe yìí ò bá tọ́lọ́run bá kò bá mú o ní tẹ́ ṣe yìí kò bá Kùránì mú o ṣùgbọ́n kí n wá sọ wípé torí owó lẹ fi ń ṣe ò lè gbọ́ lẹ́nu mi ìmí sọ bá nǹkan tí n bá nílé àkáǹtì fún torí prógámù tá à ń ṣe yìí tí ìbá lòun fẹ́ fún mi lówó kan kò yẹ kí n reject ẹ̀ ìgbà mìíràn sì ti gbọ́n bí ìbá lòun fẹ́ fún mi lówó kan ní reject ẹ̀ wàláhì mo ti sọ wàláhì ìní reject ẹ̀ ṣùgbọ́n àkàn tó mọ́ afẹ́ mọ́ sá ẹnìkan ra mọ́tò fún ẹnìkan láìpẹ́ yìí ẹni ẹ wá sẹ́ẹ̀dì ẹ̀ sí mi pé kí n wo mọ́tò yìí nǹkan kẹ́nìkan rà fáwọn mo wá ṣe ìdúrà fẹ́ nìyẹn afọ́sàdì sì tù wá pè mí àwọn náà sẹ́ẹ̀dì kí ni mọ́tò yẹn sí mi wọ́n wá ní kí n jọ pé ẹni tó ra mọ́tò yìí fún ẹni yìí ó kí n bá wọn ṣe àdúrà fún àmọ́ wá sọ fún wọn mo ní ọkàn mi pé mo ti ṣàdúrà fẹ́ ni ẹni kọ̀rọ̀ wọn kí n sọ ní gbangba wọn ò ní torí pé ara mọ́tò fẹ́ nìkan lèmi náà bá tó ń ṣàdúrà fún tọ̀hún kán lè bá ara mọ́tò fẹ́ mi náà mo ń sọ fún ẹ ní ìsìn pé mo fọlọ́run bá búra sí i mo ní mọ́tò mi o nǹkan kò dẹ̀ mú mọ́tò mi o mo dẹ̀ ti tún mọ́tò mi sí o tí n bá rẹ́ni tó fẹ́ ra mọ́tò fún mi màá gbà so gbọ́ mi tí n bá rẹ́ni tó fẹ́ ra lónìí báyìí tí yìí ní ṣe ti tẹ́lẹ̀ mọ́ ó mọ̀ sí ní ṣe tẹ́lẹ̀ mọ́ ni wípé mo ti rí pé àwa kanlẹ̀ ní wárọ́rù a ní nǹkan tó ń pè ní àṣàjẹ látara wípé intan torí ẹ̀ ṣe kàn ṣùgbọ́n ìjẹ́dá kan ẹ ṣe o ẹ sọ ẹ̀dá tẹ̀yìn jẹ́ nìyẹn àṣẹ o ẹ sọ ìtẹ̀yìn jẹ́ nìyẹn ẹnìkan wá pè mí wọ́n sọ fún mi pé kí n jọ tí má rẹ̀ tó fẹ́ fún mi ní nǹkan kí mọ̀mọ́ kọ́ mo ní mo ti gbọ́ olówó ń gbọ́n gbangba ẹ̀ kódà tí má fẹ́ rẹ̀ tó fẹ́ fún mi lówó mo tó tán o mo dẹ̀ lè bọ́ fámìlì mi mo lè ṣe kí ni mo lè bọ́ fámìlì tó mọ́ sórí káwọn èèyàn fún mi ní nǹkan lórí tá à ń ṣe yìí mi ì ṣe lọ́rùn kí èèyàn fẹ́ fún mi mọ́tò kí n sì gbà lọ́wọ́ ń tàn mi ì ṣe lọ́rùn wàláhì mi ì ṣe lọ́rùn wàláhì mi ì ṣe lọ́rùn a kàn níwárọ̀rù ni èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ náà ọ́fà mi ní mọ́tò nígbà tí mo ní máa tún mọ́tò mi sí mi ìdẹ́gbà wọ́n ní àlọ́ mo sì lọ tún nǹkan mi sí kìí ṣe torí tiyín torí wípé mo mọ̀ pé tí bá lọ ń gba àwọn nǹkan tí ò ní mọ́ fẹ́ mọ́ kó bá ọkàn mi pé torí owó la fi ń ṣe ṣùgbọ́n lónìí ìtílẹ̀ mọ́ mo ti jẹ̀mí mi lógun débẹ̀ mo dẹ̀ ti wà lórí ẹ̀ ti pẹ́ before ru program sí báyìí sórí ìdán sọ pé wọ́n wá sọ pé ń jà wọ́n lọ́ọ̀kì torí kí wọ́n lè bá a ra torí bá fẹ́ béèrè owó engine lórí program mo lè béèrè táwọn yóò dẹ̀ fún mi ní fúnfún tán mọ̀ wípé ẹni yìí ṣe aláburú pé bóyá ó fẹ́ mọ́ fi wá gbowó wàláhì kìí síbẹ̀ ṣùgbọ́n ní tá a sọ débẹ̀ kí n tó sọ jáde mo wá ń sọ báyìí o bó o bá fẹ́ fún mi lówó màá gbà lọ́wọ́ ẹ̀ mo nídìí owó gan ẹ̀kọ́ ti ibẹ̀ pé mo sọ bẹ́ẹ̀ mo nídìí owó mo nídìí owó gan mi ń tọrọ o ṣùgbọ́n Kùránì kó lè bàbá bọ́ọ̀sì brain ẹ̀ dáadáa ìwọ ló sọ pé mi sọ tí mo sọ yìí tí n bá rẹ̀ tó fẹ́ fún mi ní mọ́tò máa gbà mọ́tò mi gẹ́kẹ̀lẹ̀ ti gbó èyí tó ń lọ́ọ̀kì tí mo tún ra blọ́ọ̀kù àbí spring àti ríǹgì sí wọn gbàgbé ìtókù tó rẹ̀ rojọ́ ìwọ ìkan náà ló rojọ́ tá a fi dá group àwọn èèyàn lọ́jàlẹ̀ tó fi di wípé àwọn èèyàn wá ń contribute ìwọ náà ló rojọ́ pé kí mo wá ṣe kinní fún sẹ́wọ̀n fún mùdírù mọ́tò gbangba ni ta ló rojọ́ lórí ẹ̀ mọ́tò mi ti gbó ó ń kúrò àwọn náà lè ràn mí lọ lórí ẹ̀ o bí àtẹ̀yìn máa ń sọ máa ń mọ̀ pé kìí ṣe pé bóyá èèyàn ń bẹ̀rù yàbí èèyàn ò serious àbí anything mọ́tò mi ti gbó wàláhì mọ́tò mi ti gbó tó ti gbọ́ báwọn mo ti gbàgbé ọ̀rọ̀ rẹ báwọn mo mọ̀ sọ báwọn kó lè wọ́n ò lè sọ pé wọ́n ti wá come out dáadáa gbàgbé ìtókù gbàgbé ìtókù yìí ń filẹ̀ báwọn ẹ jẹ́ ń bọ́ síbò mi. And again on Quran ó tún wá sọ̀rọ̀ kan ó ní àwọn kan kọ́mẹ́ǹtì wọ́n wá pè àwọn èèyàn ní terrorist ó wá ní ẹ mọ́ kọ́mẹ́ǹtì ẹ mọ́ pèèyàn ní terrorist ń bí o ẹ mọ́ pèèyàn ní terrorist ń bí ẹ mọ́ pèèyàn terrorist ń bí ẹ mọ́ pèèyàn terrorist ń bí níta bá ti mọ̀ wípé ẹ̀ ní lè sọ ẹ mọ́ pèèyàn terrorist ìmù kìí ṣe torí ayé gan torí ọ̀dọ̀ Ọlọ́run bá ní sórí slang yẹn èmi mo mọ́ sọ
ń pé tẹ́ bá fẹ́ sọ ẹ mọ́ jẹ́ pé torí ibi torí ọjọ́ gbèǹde al-qiyamah mo dẹ̀ rí pé wọ́n náà sọ ṣùgbọ́n sórí nǹkan kan tí mo fẹ́ kó mọ̀ ni wípé ó ṣe jóni ló tẹ̀ ń sọ pé ká má pèèyàn terrorist náà ló pe gbogbo atẹ́lẹ̀ tó kọrin gan jàǹdùkú tó ń ṣe súnà ẹ bẹ̀rù Ọlọ́run jàǹdùkú tó ń ṣe súnà ẹ bẹ̀rù Ọlọ́run bó ló ṣe kọ́ ná ẹ sọmọdọ̀ta màmá lórúkọ súnà ẹ sọmọdọ̀ta màmá o ìmọ̀ bó ṣe kọrin yẹn dáadáa wá ní kíní kan sáà nìyẹn kì í ṣe àlòsùnà ó wá ní ẹ̀rọ tẹ́rọ́rìstì sáà nìyẹn ìwọ náà tẹ́rọ́rìstì ló ń pè wá ó ti pè mí tẹ́rọ́rìstì rí ó dákọ̀ mi làrẹ́ tí ó bọ̀rọ̀ mi náà ló ń sọ gbogbo apáta ó ti pè wá tẹ́rọ́rìstì rí níbi pé tó fi ṣàwádà wípé ṣèkáwò ó dákọ̀ Imam Al-Kutubi tẹ́lẹ̀ fi ń ṣàwádà ó nítorí pé nǹkan kan náà jẹun gbogbo wọn ìsìn ló wá di ẹ má pè nìkankan terrorist ẹ má pè nìkankan terrorist no Quran ẹ jẹ́ ká jọ face reality mi ò lè ever pè yín terrorist ní àníkí ọ̀rọ̀ owó náà fi ń wá ọ̀kan lọ́mọ gan ọ̀kan lọ́mọ ó ṣe wá ọ̀kan lọ́mọ ló fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ ńgbà kan ó wá lẹ́yìn tí wọ́n fẹ́ fún mi lówó ẹjọ́ send owó sí mi o èmi náà ń gbowó mo wo program yẹn fúnra lára mi wọ́n sọ fún mi wáyé táwọn sọ wípé in fi style láti fi béèrè owó ẹ fèsì reality ní tá a bá sọ tẹ́ ẹ bá rí ohun ló yẹ kó ṣe pé ó yẹ kẹ́ ẹ discuss kìí ṣe wọ́n fi ń wọ́wọ́ fi ṣe kíní kan àwọn ayé tètè mọ́ gẹ́ẹ̀tì yín bẹ̀ yẹn wípé ẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ ni àwọn ayé tètè mọ́ gẹ́ẹ̀tì yín ẹ understand ó náà fi mọ̀ wípé náà làwọn yẹn fi kó dàpá wà ń sòdodo yìí lè sọ pé òun fi ń wọ́wọ́ ìdí ni wípé òun ra dátà lóòótọ́ òun fáwọn ẹnjìníà lówó tó ìwọ ni ẹ̀yin dẹ̀rẹ̀ ẹ kọ́kọ́ ṣàdúrà fáwọn tí mo dá sí prógrámù yín náà ẹ̀yin tẹ́ ń dá sí prógrámù wa o a dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run bá wa dúró tì yín o ìgbàdógóje èrò wájà o àkáǹtì tó wá fowó sí òun náà nìyẹn torí wípé ó sáà máa sọ gbogbo ẹ̀ ijó olórí kí n sọ wípé owó lẹ fi ń wá èmi ò lè sọ èmi ò sẹ́ mọ́tẹ̀ sí mọ́ sọ ìgbà táwọn mọ̀mọ́ tán àrẹ́sì nígbà yẹn sọ wípé Mọ̀súrà ń fà wọ́n powó ni mo ní ẹ mọ́ sọ bẹ́ẹ̀ bó ń fi yín pawó kò correct mo torí wípé ẹ̀dì mọ́ sọ wípé bóyá àwọn ọ̀kan lọ́mọ ń fi yín pawó kò correct ọ̀kan lọ́mọ tó tán ọ̀kan lọ́mọ lè mọ́ jẹ́ni tó lówó pọ̀ ṣùgbọ́n Ọlọ́run ṣàánú ẹ̀ fámìlì rẹ̀ wọ́n ń jẹ wọ́n mu kí ló tún wá kún gbèsè ayé ó ti kọ́lé ó ti ṣe owó ní mọ́tò kọ́ lọ́mọ jẹ́ gbèsè ayé rẹ̀ ò dàrú kọ́ lọ́njẹ́ ó mọ̀ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn lọ́jọ́ kan wá ṣùgbọ́n ní kúrò àwọn tó ń tún sọ kápọ̀ ń wò pé bóyá ọgbọ́n ni àwọn ṣe kíní wàláì tí wọ́n gan bá lè ràn mí lọ́wọ́ ṣùgbọ́n ọgbẹ́ mi sọ bẹ́ẹ̀ rí wá pé tí mo tẹ́yìn mọ́ lérò nìyẹn kí n wulẹ̀ wá sọ gangan kó wá lọ para rẹ̀ báwọn bóyá kò jù yùn lọ bóyá kò sí kíni bóyá kò jù yùn lọ mi sì ní sọ wípé tí mo bá ti mọ̀ ni àwọn tó fẹ́ ra mọ́tò fún mi gbà ìbáṣẹ̀ ti gbà lọ́nà méjèèjì gan kí mọ̀ wá kí ṣùgbọ́n mi ò regret pé mo sọ bẹ́ẹ̀ torí wípé ẹ̀rù ń bà mí torí pé inheritance yìí èèyàn gbọ́dọ̀ mọ bẹ̀rù kó mọ̀ jẹ́ wípé bóyá òun rí nǹkan bí yóò wá jẹ́ kó gbàgbé nǹkan tó jẹ́ gọ́rọ̀dọ̀ ẹ̀ ibi tá a bá délé social media lónìí wàláhì àti kọjá ẹni tí ó mọ fọgbọ́n láti fi kówó jọ tá a bá nídìí owó direct la máa sọ àwọn èèyàn nífẹ̀ẹ́ sí tá à ń ṣe àwọn èèyàn nífẹ̀ẹ́ òdodo àwọn èèyàn nífẹ̀ẹ́ àwa tá à ń sọ wàláhì mo fọlọ́run búra sí tí mo mọ̀ lẹ́yìn báyìí tí mo mọ̀ gbọ́n tí mo sì ti ṣẹ̀ pátákán mọ́ bínú ẹlòmíì máa pè mí láti US ẹlòmíì máa pè láti kún ní mi ò kí ń sèfù nọ́mbà èèyàn ìrìn kí ń ṣe kinní kan nǹkan kan mo ti ṣe àwọn tó pọ̀ báwọn ẹ má bínú sí mi kì í ṣe fọ́ọ̀tì tèmi bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn èmi àtẹnìkan jàjàjàjà tí mo fi sèfù nọ́mbà wọn báyìí lójú wọn ni wọn ò kí ń sára Nàìjíríà torí kò kí ń jọ èmi lójú ẹ ṣàjájọ pàdé lórí òdodo ní tó kèmí nìyẹn àwọn èèyàn náà tí mo fún wa ní nǹkan wa dúpẹ́ lọ́wọ́ yín o wàláì wọ́n ṣe mọ́ sí dáadáa ìwọ̀ ẹjí ń fi mẹ́lẹ̀ ibi táwọn lọ ni wípé ibi táwọn lọ rèé yes alunaka wọ́n declare wanted ní ẹ má bínú kí n tó lọ bẹ̀ mo fẹ́ sọ̀rọ̀ kan ẹ wo ájì tí wọ́n fún wa ẹ má wo nǹkan o àwọn èèyàn yìí náà máa bú wa wípé àwa ló ká ṣé ń gbọ́ mi àwọn èèyàn sọ wípé wọ́n ní mò ń fún yẹ́sà lónà wọ́n ní mò ń fún Kùránì látẹ̀ṣẹ́ mi ì fún látẹ̀ṣẹ́ mo fẹ́ kàn mọ nǹkan tí wọ́n ń ṣe yẹn pé
kíní yẹn ò pay wọn ṣùgbọ́n wọn ò mọ̀ ṣùgbọ́n jẹ́ mi ó sọ fún wọn kò pay wọn kíní yẹn máa kó bá wọn ní wọ́n wá máa bí dáadáa fáwa àwọn náà máa fi wá sí ẹ̀yẹ wípé àwa lókà wípé a jáde àgùn pléèrè àṣekínní kan òun ló gbé ọ̀rọ̀ ájì yẹn wá àwa kọ́ la kọ lẹ́tà pé ẹjọ́ tó bá lè rán wa ní ájì o àsọ ẹ̀yin náà mọ̀ treat nǹkan tó bá jẹ́ mátà tá à ń sọ kẹ́ẹ̀dẹ̀ mẹ́rin wá kádẹ̀ kú lórí ẹ̀ ìyẹn ló dáa jù tí umúrọ̀ yẹn ìyìntì ẹ̀chá ní ti mú tàn dìsìn àti sọ̀rọ̀ tó ṣe ẹ̀jọ́ umúrọ̀ ẹ̀yin lẹ mọ̀ fà á bí sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ jí ṣe bú mi jọ́ kan nu tó ní gbogbo aṣọ tí mo wò jọ 2000 lọ lẹ́nìkan gbọ́ ẹni tí pè mí ó sì fún mi lówó ẹ̀yin lẹ mọ̀ fà á ẹ mọ̀ address issue èmi kẹsí pé ọ̀rọ̀ tó sọ ò ká mi lára o ṣùgbọ́n mi mọ̀ wò pé sí wọn ò mọ̀ pé nǹkan mọ̀ ṣe yẹn dáadáa náà fi mọ̀ bí fún wa ni gbàgbé ilé ìjàre yes alunaka wọ́n wá declare wanted ìgbà tó declare sanuka wanted gbogbo ayé rí o pépà gbé gbogbo ẹgbẹ́ pé yes alunaka o is a wanted o yes alunaka o wọ́n ń wá o yes alunaka o ó dáràn o yes alunaka o gbogbo ayé ló gbọ́ pé wọ́n wá yes alunaka ìwà tó pẹ́ bí ọjọ́ kẹta àbí ọjọ́ kejì yes alunaka kan jáde ni ó wá ní wọ́n wá òun o pé wọ́n wó òun rárá àti rárá kíní kankan mo dẹ̀ ti proof rẹ̀ yìí pé ó ṣe àwọn mistakes kan láwọn ibì kọ̀ọ̀kan yes alunaka sọ wípé wọ́n wá òun pé wọ́n kì í ṣe wanted wọ́n dẹ̀ tún sọ wípé àwọn tó lọ competition sí kóòtù wípé wọ́n sì lè declare òun wanted pẹ̀lú lọ́ọ̀yà wọn ọ̀rọ̀ yẹn ní ìsìn báyìí ọ̀rọ̀ méjèèjì ti ṣe kíni o ó ti tako ara wọn ẹ̀sìn yóò dá fún yín ọmọ ìyá mi mọ́ bínú pọ́n tó lọ bò mí ṣe wọ́n Kùránì ló sọ mí lóníyàwó mẹ́ta mi rí ọkọ tí mo nífẹ̀ẹ́ tó láyé ní tèmi ń sọ fún wọn nìyẹn bó yẹ kán mọ́ sáré ẹ change system ẹ change style yín kò pay àwa ló mọ́ pay fún wà láìtàláì àwa ló mọ́ pay fún kò pay yín wọ́n lọ sọ mí ó ń yàwó mẹ́ta ẹ̀mí tí ìró ọkọ tí bí mo fẹ́ yàwó kẹrin lé fókọlẹ̀ mo mọ̀ láìkò ọkọ yẹn bá jẹ́ ó ní ó ń yàwó mẹ́ta yẹn ní dp tó wà lórí fóònù mi òun rè ó yàwó mẹ́ta òun rẹ̀ ti rí ó ń yàwó mẹ́ta gbogbo fóònù mi pátá ó ń yàwó mẹ́ta yìí ló wà lórí gbogbo wọn oníyàwó mẹ́ta òun ló ṣe kí ni òun ló wà ní orí gbogbo fóònù mi pátá Oniqurani náà ló pè mí bẹ́ẹ̀ ń tẹ́mi ń sọ fún wọn nìyẹn ọ̀sẹ̀ mo ti ń sọ fún wọn yẹn torí pé èmi ò fẹ́ kankan wọn sọ̀rọ̀ wọn fi wo ẹ treat issue kò pè yín ẹ̀ mọ́ ni kò pè yín so ń bọ̀ Oniqurani yes alunaka wọ́n wá sọ pé wọ́n declare wanted àwọn sì ti competition gbogbo asámọ̀ pé wọ́n declare yes alunaka wanted tí ò sí iye méjì ń bẹ lẹ́yìn ìgbà yẹn ó wá ń wà bí ọmọ ọ̀ta ẹni tán bá bí dáa kó wá pàdé mi sálẹ̀ èkó ẹni tán bá bí dáa kó tún pè mí ní wanted kó dẹ̀ fàdírẹ́sì ilé rẹ̀ lẹ̀ bá a ṣe wáyé àwọn ẹbí rí ó bá kábàámọ̀ mo ní àwọn òkè ń ṣe talk níbi tájọ mọ́ faru àwọn nǹkan báyẹn ọ̀rọ̀ ẹ̀sìn òun ló kàn wá gẹ́gẹ́ bá ti mọ́ sí kíni o gẹ́lẹ́ bí àwa sì máa ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn ló kàn wá ọ̀rọ̀ ẹ̀sìn ló ṣe kíni o ọ̀rọ̀ ẹ̀sìn òun ló ṣe kíni òun ló kàn wá. Ad-da'watu an-nabawiyyah ad-da'watu an-nabawiyyah nad'u ila Allah ندعو إلى الله بالكتاب والسنة